gbogbo jókòó lè yẹn lè wà àmọ́ ní jókòó tó bá wà gbogbo ọ̀rọ̀ tó ní náà kọ́ ló sọ ń bẹ̀. ẹ jẹ́ kí n fi bàbá wa Àjàní Bello kí gbogbo àwọn àfa bá ń sọ pé afakumullah ọlọ́run kó wọlé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kó wọlé àwọn tẹ́ ń rólé ààyè rẹ̀ gbogbo ohun tí kálukú gbé débi ọlọ́run má jẹ́ ó dìbàjẹ́. àmín. bẹ́ẹ̀ ò bá ní sábòsí eyín náà tó ní kíkí ìtàn ń pè ní kẹ́límọ́tò wàjísà òun náà ní díẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ sí lọ léèwé rí tó bá ti kọ pírójẹ́tì rí yóò mọ bó ti ń summarize nǹkan. chapter 5 tó kọ ó láàyè tí wọ́n ti sọ pé fún tó kọ ní chapter 5 sọ̀rọ̀ rẹ̀ ká gbọ́ wò ná. Allahu akbar. akí àfáwọn àgbà Raodotul Kalaam ẹ̀rọ̀pọ̀ ẹ̀ máa bọ̀ èyí tá a fẹ́ sọ lónìí gbogbo àwọn àyè kọ̀ọ̀kan tá a bá dé báyìí ká tiẹ̀ páàsì mẹ́sàgì sáwà tá à ń kéwú ìgbìyànjú tá à ń ṣe ọ̀rọ̀ kéwú ló wù wá ìgbìyànjú yẹn ti kéré jù. falaysa sawaha man hawa al-majna min abi. kí ni pírọ́blẹ́mù ayé rẹ tọ́wá náà gba nọ́mbà olówó gbogbo olówó lọ gbà sórí fóònù ọ̀n tẹ̀sí wọn ò rìpláì ìgbìyànjú tí wọ́n fi dá ọmọ ní òsí láyé rẹ. falaysa sawaha man hawa al-majna min abi. kò sí orí burúkú mẹ́ kò sí orí burúkú mẹ́ láfi sọ fún gbogbo èèyàn ọmọ àfa ẹ̀rọ gbogbo ẹni tó bá ti nígbìyànjú wọn bá ilé ojú ọ̀nà wọn sì fi ń lẹ̀. Allahu akbar. tí èèyàn bá rà àfa àbí sóní kó mọ̀ dá sáyé ni. a ní o gbìyànjú ṣe wàhálà lójú ọ̀nà mímọ́ Raodotul Kalaam àmọ́ iye àyè tí gbogbo wa bá wá pélé yín lórí lónìí kẹrin àyè lẹ lọ tẹ́ẹ̀tì ẹ̀ tí ìlérò pé wọ́n fọ̀rọ̀ lọ yín lónìí. falaysa sawaha man hawa al-majda min abi. kálukú àwọn àfa àwọn ọ̀dọ́ àmọ̀jìdì ẹ jẹ́ kí n sọ báyìí lónìí kárí àwọn ọ̀dọ́ àfa kí ló ti gbìyànjú kúrò láyé wa a sì fẹ́ jẹun tó tóbi. Allahu akbar. gbogbo ẹni tí gbìyànjú rẹ bá ti kéré nínú ọ̀dọ́ àfa láyé lónìí ibi tí ò lérò wọn ò tó sí sáfù tó kéré. Allahu akbar. kí ni pírọ́blẹ́mù ayé rẹ owó ayé rẹ tó kọ́kọ́ rí sílẹ̀ ní kọ́ ra sọ kọ́ lo fake life ni owó iṣẹ́ wọ̀ gbẹ lọ́kọ́ lọ dàfà lọ gbogbo àwọn tó bá kọ́lé síbẹ̀ wọ́n dẹrù rẹ náà nìyẹn. Allahu akbar. káyìn lọ́wọ́ àbí lónìí à ń sọ fún lónìí gbogbo tẹ́ ẹ rí ẹ má fi jẹun o ẹ tọ́jú ẹ̀ pamọ́ ẹ wọ̀ gbẹ lọ dàfà dédé àwọn tó tóbi ó wà tẹ̀rí bá ń bẹ̀. Allahu akbar. kí ló tẹ kéwú tẹ́tẹ́ lọ́wọ́ máa àwọn èèyàn ní agboolé ẹ̀ ń finá mọ́ sílẹ̀ tán ni ẹ̀ lè ṣáájú ayé kẹ́yìn náà rìn lọ́kẹ́ lọ dèèyàn bẹ̀. falaysa afẹ́wọ̀ Raodotul Kalaam ẹkú gbìyànjú man hawa òní al-majda min abi. ìtọ́ni ń sọ láyé yín nípa ẹ̀ ṣiṣẹ́ gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kalẹ̀ fún kó má fi wé ẹni tí wọ́n ṣiṣẹ́ kalẹ̀ fún nítorí pé gbogbo àwọn àgbàlagbà tẹ́ rí wọ́n ṣiṣẹ́ fẹ́yàn kan ni nítorí náà kọ́ àbí ọlọ́run Raodotul Kalaam èyí tẹ́ ẹ ṣe lónìí má fi ṣàṣemọ́ fún yín. àmín. gbogbo ọdẹ tá à ń bẹ́ ń bì lónìí ìgbìyànjú tá a gbé débi ká tó dé ọlọ́run tó lékún. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. bámi Alfa Laboto Assalamu rahmatullah. odidi ọ̀rọ̀ ló kún síbẹ̀ dédé ntẹ́lómi fẹ́ sọ náà nu tí ó lo 1 hour yóò máa dà wá láàmú. àwa bíi pé kí ni o fẹ́ jẹ́ ká mú jáde yóò máa látàárọ̀. kọjú sájárẹ́sì ọ̀rí nǹkan wí bẹ́ẹ̀ ni kí ló tí wọn náà rí nǹkan wí. kí ni sọ ọkọ nǹkan fún ni. kí ló kọ́ fún tó ní. sọ́bù ni wọ́n mú gbogbo ẹ̀ wá ní gbogbo ọ̀kúkú ní tuntun bá ọwọ́ kọ́. waste time wa fún 1 hour. tó kà náà kò sígbà tó rí ọ̀rọ̀ túrí. náà bá a sọ láàrin tí. wọ́n ní kọ́ ọ̀wọ̀ gbẹ́ lọ dandan kọ́ ni ká jọ mú gbò inú gbọ́dọ̀ fà ń gbé báyìí. ó kọ wá bí gbogbo ò lè lọ síbẹ̀ yẹn ẹ ò kó bẹ́ sílé ni. wàláì àbá ẹ padà lójú omi lójú odò. ìgbà tá a kọ́kọ́ lọ kí àbá mọ́kìbà Raodotul mùsùlùmí là pé. now baba alifa. aláàgọ́ ok wọ́n ní baba alifa ti súnmọ́ ká tó máa lọ sọ́dọ̀ baba àgbà lákéde wọ́n sẹ̀ fẹ́ gbéra ni àbí wọ́n ti. baba alifa lórí ìdáwọ́jà. baba alifa khalifa baba wa àgbà gbàtẹ́ wo bẹ̀ yẹn ọ̀kadà mórí ni mo wá wò pé lórí ìdáwọ́jà ni. baba wa khalifa tí wọ́n jẹ́ khalifa baba tí wọ́n bí Raodotul Kalaam.